Otasansan rédíò and TV. A mà tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. A tún ti dé o, a tún ti dé sórí ìkànnì wa gẹ́gẹ́ bí ìṣe wa. Ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ṣé ìgbàgbé Ta Lọ́lọ́run àti àwọn àáfàá kan nílùú Ìlọrin? Ṣé ìgbàgbé pé òní ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2023 náà ni ọjọ́ ìgbẹ́jọ́ míì wáyé. Kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí? Kí ni àbọ̀ ilé ẹjọ́ tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí gan-an òun náà la mú wá fún yín. Ẹ ti máa gbọ́ wípé wọ́n ti gba béèlì Ta Lọ́lọ́run. Ẹ ti máa gbọ́ wípé adájọ́ upper court tó wà nílùú Ìlọrin, upper area court tó wà nílùú Ìlọrin wípé ti gba ìtúsílẹ̀ Ta Lọ́lọ́run, pé wọ́n ti tú Ta Lọ́lọ́run sílẹ̀. Ṣé lóòótọ́ ni? Kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ gan lénìí? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ torí pé mo fẹ́ mú ọ́díò kan wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ọ́díò yẹn ni ó mọ ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí. Àwọn èèyàn tí wọ́n wà nílé ẹjọ́ wọ́n mọ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí, wọ́n mọ ṣàlàyé ẹ̀ fún wa. Mo sì fẹ́ kẹ́yìn gan kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bó ṣe lọ àti bó ṣe ṣẹlẹ̀. Ó yá, ẹ jẹ́ á gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o. Náà mo fẹ́ mú wá fún yín o, torí pé ẹ ti mọ̀ wípé èyí tí jẹ́ òdodo ọ̀rọ̀ òun náà ni àwa máa ń mú wá lórí ìkànnì wa. Ẹ sọ orúkọ yín fún wa àti àwọn tí ẹ dúró fún. Ẹ kú ojúmọ́, gẹ́gẹ́ bí akóṣe sọ, orúkọ tèmi ni àwọn Ifálétí Ajíbóríṣà. Mo jẹ́ babaláwo, mo sì jẹ́ èèyàn Azeez Adébọlá, èèyàn mọ̀ sí Tani Olohun. Ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ ẹ̀ bá ń wáyé, mo máa ń wá sí ilé ẹjọ́ láti wá wo bí ìgbẹ́jọ́ ṣe ń lọ, láti mọ ìgbésẹ̀ tó bá kàn tí ó yẹ ká tó tẹ̀lé. A sọ ní ọ̀sẹ̀ tí ó lọ nígbà tí ilé ẹjọ́ parí akọ̀tún sọ wípé àwọn máa nílò àsìkò láti jọ awuyewuye fún onídùúró àti láti ṣe àjọ sí àtakò ìdúró náà. Wọ́n ní ká padà wá lónìí. A dúpẹ́ fún Olódùmarè pé ọjọ́ náà ó kò lónìí, a sì ti lọ sí yàrá ìgbẹ́jọ́ ọ̀hún. Yàrá ìgbẹ́jọ́, ẹ ti lọ sí yàrá ìgbẹ́jọ́ lónìí. Àwọn tí ẹ sì ń lépa láti jọyọ̀ wọ yín ti tẹ̀, wọ́n ti fún Tani Olohun ní bẹ́ẹ̀lì. Ní báyìí báwo ni ọkàn yín ṣe rí sí bẹ́ẹ̀lì náà, àti wípé àwọn ohun tí wọ́n là kalẹ̀ Tí wọ́n lè gbọ́dọ̀ rí, káwọn tó lè gbàgbé. ǹjẹ́ ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ó sì ṣe é ṣe fún yín láti rí? Àkọ́kọ́ náà màá kọ́kọ́ jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ kóòtù òjìrì mọ̀ pé ìgbẹ́jọ́ lórí ètò onídùúró lélẹ́yìí tó wáyé yìí o. Àwọn gbèdéke tí wọ́n là lẹ̀ ó nípọn, ṣùgbọ́n kò sí bó ṣe lè nípọn tó. Àwa ní ìgbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọmọ kóòtù. Ṣé ẹ gbọ́n tí ẹni yẹn sọ? Ẹni yẹn ní gbèdéke àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ rí tí àwọn èèyàn Ta Lọ́lọ́run, àwọn tí wọ́n dúró fún Ta Lọ́lọ́run, àwọn agbẹjọ́rò, àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ rí, tí wọ́n gbọ́dọ̀ gbé kalẹ̀ kí wọ́n tó lè yọ̀ǹda Ta Lọ́lọ́run fún wọn. Wọ́n ló lágbára, wọ́n ló nira díẹ̀ láti rí. Bó wá ni tó padà ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ á tẹ̀síwájú ká gbọ́. Kóòtù òjíire gẹ́gẹ́ bí ọmọlúwàbí, àwọn àlàkalẹ̀ wọn yẹn ó lè pẹ́
ká tó rí wọn ṣàjọ ṣùgbọ́n a máa rí kójọ lágbára Elédùmarè bó tilẹ̀ jẹ́ wípé tá a bá gbọ́ létí a rí wípé ó le koko ṣùgbọ́n kò sí tó lè kọjá Elédùmarè lọ kò sì sí tó lè kọjá. ó lágbára ó ní kò sí tó lè tó kọjá Elédùmarè ṣùgbọ́n ó nira àwọn nǹkan tí wọ́n béèrè nílé ẹjọ́ wọn ló nira láti rí wọ́n ní kódà ó lè pẹ́ díẹ̀ kí àwọn tó rí nǹkan yẹn ṣùgbọ́n wọ́n ní kò sí tó lè tó kọjá Olódùmarè kò sí tágbára Ọlọ́run ọ̀ká ẹ jẹ́ wá tẹ̀síwájú ẹ jẹ́ á gbọ́ tẹ̀síwájú. ìrànlọ́wọ́ lè dìde níbi téèyàn ò lè jẹ́ dáhùn lérò ìlànà nígbàgbọ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn àlàkalẹ̀ náà ó le díẹ̀ àgbàgbọ́ ọ̀rọ̀ mọ́ Elédùmarè pé a máa rí ṣàjọ. ọ̀kan lára àwọn àlàkalẹ̀ yẹn náà ni wípé ẹ gbọ́dọ̀ rí ẹni tó jẹ́ olórí ìletò olórí agbègbè community head ní ìlú Ìlọrin ǹjẹ́ ó ṣeéṣe fún yín láti rí i. ẹni ò ní sọ̀rọ̀ tínú pé a ò lè rí nítorí wípé àwòrán àwọn baba ńlá wa náà ni wọ́n ní gbogbo aláǹgbá ló dapò délẹ̀ àwọn èyí tí ní ń ran àwọn náà ni wọ́n sì sọ wípé adákẹ́ má wí adákẹ́ má fọ̀ àwọn tẹni tí ń ṣe so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dákẹ́ tí wọ́n ò sọ nǹkan kan níbi ọ̀rọ̀ yìí a ò lè sọ wípé wọ́n tako èèyàn wa nídìí èyí kò jẹ́ kí èmi lè sọ̀rọ̀ sínú òpin bíi pé a ò ní rí ẹni tó jẹ́ olórí ìletò tàbí olórí àdúgbò kò jẹ́ kí èmi sọ̀rọ̀ sínú bá lè rí nítorí pé ní tí ó wà nílẹ̀ nísìnyí wọ́n ti kúrò ní ọ̀rọ̀ wípé bí a pé lágbájá wọ́n kàn mọ́mọ́ fẹ́ ṣe ìbàjẹ́ ọ̀rọ̀ àlàyé lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí so àwọn tó dẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ yìí pọ̀ tí wọ́n ti ń gbọ́ àlàyé yìí ẹni tó bá nípinnu láti ṣe onígbòmù tá a bá lọ bá tí wọn níbẹ̀ bá nípinnu ó máa dúró torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ìfọkànkàn sí ohun tí Tani Olohun tí ó ń sọ kì í ṣe wípé bí a pé n tó ń ṣe kúkú jẹ́ ní tó jẹ́ pé ká lọ dá sáàtàn ọgbọ́n wà nínú àwọn tó ń ṣe kó tilẹ̀ jẹ́ pé èèyàn kì í mọ̀ rìn kórí má mì a ò sọ pé gbogbo tó ń ṣe ló dára ó lè ní kùjẹkùjẹ ṣùgbọ́n orí ẹ̀rí ẹjọ́ lórí ti. ṣe é gbọ́ tí ẹni tó sọ̀rọ̀ yẹn ṣe é gbọ́ ohun tó bọ̀rọ̀ dé ṣe é gbọ́ bí tó bọ̀rọ̀ dé ó ní ilé ẹjọ́ ní káwọn ó pèsè àwọn àgbààgbà márùn-ún àwọn olórí àdúgbò márùn-ún nílùú Ìlọrin tí wọ́n ń gbé nílùú Ìlọrin ṣé ẹ ti mọ̀ wípé ara àwọn ọmọ ìlú Ìlọrin òun náà ni wọ́n pe Tani Olohun lẹ́jọ́ ṣé yìí ó ṣeéṣe ṣé yìí ó rọrùn láti rí fún àwọn tí wọ́n dúró sí Tani Olohun láti rí àwọn ẹni márùn-ún àwọn àgbààgbà márùn-ún àwọn àgbààgbà agboolé márùn-ún àdúgbò márùn-ún tí wọ́n ó dúró pé àwọn rèé o ẹ bá ní fi Tani Olohun sílẹ̀ tó jẹ́ pé ìlú Ìlọrin ni wọ́n ń gbé ìlú Ìlọrin ni wọ́n wà eléyìí lágbára ó lágbára o kọ̀ǹdíṣàn eléyìí ó lágbára púpọ̀ ṣùgbọ́n bàbá yìí ní kò sí ní tó le lọ́dọ̀ Olódùmarè kò sí ní tó le lọ́dọ̀ Adẹ́dàá wípé àwọn nígbàgbọ́ wípé àwọn máa rí àgbààgbà márùn-ún tó jẹ́ olórí àdúgbò nílùú Ìlọrin ẹ já tẹ̀síwájú ẹ já gbọ́ ìtí bàbá yìí ìtò tún sọ. ọ̀pá èrè kò ṣeé ṣe fún láti lọlé àti tẹ́ bá parí ti májísírèètì náà ǹjẹ́ ó ní ìgbésẹ̀ tẹ́ ń gbé lórí ti ilé ẹjọ́ májísírèètì. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ó dẹ̀ mo fi sọ ní ọjọ́ tí ó ti pẹ́ pé ẹjọ́ oníbejì ni ṣùgbọ́n báyìí nísìnyí tó ti jẹ́ wípé bí ìgbà tá a bá sóyàn lẹ́sẹ̀ méjì ni tí a sì yọ okùn kúrò lẹ́sẹ̀ kan yòókù yóò ṣe ti rìn yóò sì fi tẹ̀síwájú so nídìí èyí iṣẹ́ ò dúró lórí ti magistrate court náà torí pé tá a bá wò ó nínú ìgbẹ́jọ́ nílé ẹjọ́ ní
ọ̀sẹ̀ tó lọ adájọ́ kan ń sọ wípé táwọn bá dá ẹjọ́ tí ò bá tẹ́ wa lọ́rùn. ṣe ẹ̀tún gbọ́n tó tún ṣẹlẹ̀ ohun tí à ń sọ níbẹ̀ yẹn ni wípé ilé ẹjọ́ méjì òun ni Ta Lọ́lọ́run òun ló ti ń jẹ́jọ́ ilé ẹjọ́ méjì ìkan ní Upper Area Court nílùú Ìlọrin àti Magistrate Court ṣùgbọ́n Upper Area Court ìlú Ìlọrin òun ni wọ́n ti ṣetán láti gba béèlì Ta Lọ́lọ́run níwọ̀n ìgbà tí àwọn agbẹjọ́rò rẹ̀ tí wọ́n bá ti lè pèsè àwọn nǹkan tí ilé ẹjọ́ tó béèrè lọ́wọ́ wọn. àwọn béèrè yìí pé bó wá ni ẹ ṣe fẹ́ ṣe ti ìgbẹ́jọ́ ti Magistrate Court ẹni yẹn tún dá wa lóhùn ó tún fèsì kí ló sọ ẹ̀jẹ̀ á gbọ́ ntí ó tún sọ. síwájú lọ sí ilé ẹjọ́ tó tún ga ju eléyìí lọ ní èyí tó sọ fún wa wípé ká má sọ ìrètí nù pé gbogbo ohun tóun sọ òun gbà pé òun lè ṣe àṣìṣe nínú tóun sọ ilé ẹjọ́ míì tó sì wà níwájú tó lè ṣe àtúnṣe ní tí àwa rí nínú ohun tó sọ rẹ̀ nìyẹn so nídìí èyí àwa ṣetán láti tẹ̀síwájú láti lọ ṣe àtúnṣe sí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ Magistrate Court níbi tó ti da onídùúró ètò onídùúró níbi tó ti ta délé pé àwọn ìdílé gba onídùúró fún ẹ ṣe mú. ṣe gbọ́ ní ìgbẹ́jọ́ ti Magistrate Court wọ́n ní àwọn adájọ́ bẹ̀ wọ́n ní wọn ò gbà láti gba béèlì Ta Lọ́lọ́run bail application tí àwọn agbẹjọ́rò Ta Lọ́lọ́run tí wọ́n gbé kalẹ̀ síwájú ilé ẹjọ́ Magistrate Court ilé ẹjọ́ ní rárá kò sáàyè rẹ̀ ilé ẹjọ́ ò gbà láti gba béèlì rẹ̀ ṣùgbọ́n agbẹjọ́rò wọn ó ní àyè wà láti pe ẹjọ́ tako ìpinnu ilé ẹjọ́ yẹn nípa bí wọ́n ṣe kọ̀ láti gba béèlì Ta Lọ́lọ́run àwọn èèyàn Ta Lọ́lọ́run sì ní àwọn ṣetán o láti tẹ̀síwájú kí Ta Lọ́lọ́run kó lè rí ìtúsílẹ̀ kí ilé ẹjọ́ kan lè gba béèlì Ta Lọ́lọ́run yẹn Magistrate Court ẹ̀já tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀. ó bàbá ǹjẹ́ lè sọ́kọ yín àti ìpín lẹ̀. orúkọ tèmi ni àwọn ìfàlétí Ajíbóríṣà gẹ́gẹ́ bí mo ti sọ láti ìbẹ̀rẹ̀ Elédùmarè ó ṣùgbà gbogbo wa àwọn ọmọ kóòtù òjíire ẹ dìde o ẹni tó bá ní èèyàn tó ní ìpinnu tàbí tó ní ìrànlọ́wọ́ láti ṣe fún Tani Olohun àsìkò dé láti ṣèrànlọ́wọ́ kì í ṣe wípé ọ̀rọ̀ ẹnu nìkan èyí tèmi lè ṣe ni mo ń ṣe ni mo fi ń wá ní gbogbo ẹjọ́ ẹ bá gbọ́ ibi tí mo ti ń wá sí ibi bó ṣe nẹsẹ̀ sí gbogbo àlàkọjá oyè Elédùmarè à ń rọ ẹ̀yin tẹ́ bá ní ìrànlọ́wọ́ láti ṣe kí ẹ yìí wọ́n sí wa lórí ọ̀rọ̀ Tani Olohun à ń bẹ gbogbo wa ni ẹ ṣeun. ẹ ṣe púpọ̀ ní báyìí gbajúgbajà oníṣẹ̀ṣe mìíràn náà wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ lórí bí ó ṣe rí àti ohun tí ó lọ ní ilé ẹjọ́. ẹ káàárọ̀ ẹ sorúkọ. ẹ yá tún gbọ́ ọ̀rọ̀ látẹnu oníṣẹ̀ṣe míì tó náà wà nílé ẹjọ́ Upper Area Court nílùú Ìlọrin ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà ẹ̀já gbóhùn táwọn náà tí wọ́n ní sọ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó lágbára o. orúkọ mi ni olókun òkun Tẹniọlá Ẹgbẹ́diwúrà mo jẹ́ olókun ẹjọ́ ilé ẹjọ́ ti dájọ́ lórí gbígbọ́ onídùúró Tani Olohun báwo ni ó ṣe rí lọ́kàn tí yín. lọ́sítọ́ wọn ti dá ẹjọ́ pé àwọn fi sílẹ̀ ṣùgbọ́n ó ní àwọn conditions tí wọ́n gbé ti bail tí wọ́n fún wa ó dẹ̀ jẹ́ wípé àwọn conditions inú mi dùn wípé wọ́n ní pé àwọn tú sílẹ̀ ṣùgbọ́n wọ́n ní kinní kan ló ba àjà òjẹ́ apá ẹ̀gùn ju ìtàn lọ àwọn conditions tí wọ́n gbé kalẹ̀ fún wa yẹn òun ló kan mí lóminú òun ló tún lè máa kan mí lóminú ní gẹ́gẹ́ bí ti tèmi o torí pé nísìnyí wọ́n ní nínú Ìlọrin àwa olórí community àdèmọ̀ pé nínú Ìlọrin mágàjí ni wọ́n ń jẹ ọba Ìlọrin náà ló fi mágàjí jẹ
gbogbo àná la dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ yìí dàbí ìṣẹ̀ṣe versus Islamic community Olódùmarè bá wa kó bá wa pẹ̀tù sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ nítorí pé gbogbo wa ọmọ Yorùbá ni wá ìfẹ́ èmi nígbàgbọ́ wípé a lè fi ìkókó já tá a máa fìfẹ́ bára wa lò ṣùgbọ́n mo tún nígbàgbọ́ náà lórí gbogbo condition tó gbé kalẹ̀ wípé Olódùmarè tó bá. lágbára èyí tá a tún gbọ́ rèé o ṣe ti gbọ́ obìnrin yìí ó wá yìnrìnlẹ̀ rẹ̀ tó yé wa dáadáa n tó gbìyànjú láti sọ ni pé nígbà tí ilé ẹjọ́ ní káwọn ó mú àgbààgbà olórí ìletò 5 wá nílùú Ìlọrin tó ń gbé nílùú Ìlọrin tọ́rọ̀ sì jẹ́ pé tó jẹ́ pọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ náà dàbí ìjà oníṣẹ̀ṣe ìjà láàrin oníṣẹ̀ṣe àti ẹlẹ́sìn Islam nílùú Ìlọrin ni láàrin àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí ìní bí ìgbà yí pé ìjà yẹn fẹ́ lọ́jọ́ tó sì jẹ́ pé ọba ìlú Ìlọrin ẹ̀mí àti ìlú Ìlọrin tó jẹ́ pé òun náà ni mùsùlùmí náà ni olórí àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà ni nílùú Ìlọrin tó sì jẹ́ pé ọba yìí òun náà ni ó ń fi àwọn olórí ìletò ló ń fi wọ́n jẹ léyìí tí í ṣe mọ́gàjí tó túmọ̀ sí pé gbogbo mọ́gàjí olórí ìletò tó wà ní gbogbo ìlú Ìlọrin abẹ́ ọba ìlú Ìlọrin náà ni wọ́n wà tílé ẹjọ́ wá sọ yí pé káwọn wá olórí ìletò 5 tó lè dúró fún Ta Lọ́lọ́run ṣé yóò ṣeéṣe ṣé wọn ò rí tí wọ́n bá kàn tiẹ̀ wá rí ṣe ń gbọ́ o tí wọ́n bá padà rí àwọn olórí ìletò yìí tí wọ́n dúró tán pé àníṣe àfẹ́ kí Ta Lọ́lọ́run kó gbà tú sílẹ̀ kí lẹ rò pé ojú wọn máa rí lọ́dọ̀ ọba ìlú Ìlọrin àbí ṣe rí pọ́rọ̀ yẹn rí bákan bail condition yẹn ó rí bákan tá a bá ní parọ́ fúnra wa ẹ̀já tún tẹ̀síwájú ẹ̀já gbọ́rọ̀ látẹnu arábìnrin yìí torí pé obìnrin yìí ọ̀yànnà náà rọ̀ ó pa obì ó sì yàbìdún ó jẹ́ kọ́rọ̀ yẹn kó yé wa dáadáa ó jẹ́ kó yé wa dáadáa. kò tí ì parí iṣẹ́ kò lè sọ wípé ó ti sú òun kò sọ wípé òun ti dẹ̀yìn lórí iṣẹ́ tóun ṣe òun náà lá parí gbogbo èyí tó kù lórí ọ̀rọ̀ náà a nígbàgbọ́ pé ibi tọ́rọ̀ dé dúró yìí ìdúdú náà lọ sanwó oṣù gẹ́gẹ́ bí àṣà ti tèmi ẹ ṣe púpọ̀ orúkọ yín àti ìpò yín lẹ́ẹ̀kan. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Yèyé Olórin Ògúntẹ́niọlá ẹgbẹ́ di wúrà ẹgbẹ́ dowó ẹgbẹ́ dọ́là bẹ́ẹ̀ ni. tó ṣe ti gbọ́ àbọ̀ ìgbẹ́jọ́ tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2023 tá a wà yìí òun náà lẹ́gbọ́n yìí o lórí ẹjọ́ Ta Lọ́lọ́run ìgbẹ́jọ́ Ta Lọ́lọ́run àti àwọn mùsùlùmí kan nílùú Ìlọrin ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa kí ni ìwòye tiyín kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pàápàá jùlọ lérí kọ̀ǹdíṣàn tí adájọ́ tó béèrè láti gba béèlì Ta Lọ́lọ́run kí ni ìwòye tiyín kí lè èrò tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ jẹ́ ká jọ sọ o torí pé bí kọ̀ǹdíṣàn yìí tá a bá ní parọ́ fúnra wa orí bákan ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ bá ní share fídíò yìí kó lè káàkiri àgbáńlá ayé o káwọn ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi kí wọ́n lè gbọ́ kí wọ́n lè mọ ohun tó ń ṣẹlẹ̀ nílé ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín o.